ìwọ tó o bá mọ náà ó ṣe ilé olórogún ò sí fún ọ tí rárá ò lè jáde lẹ́nu rẹ tó jẹ́ pé tí ń bẹ lọ́ndà skirt ní kọ̀ǹtúrò rẹ tó jẹ́ wípé ààyò tó ní lọ́wọ́lọ́wọ́ ní kọ̀ǹtúrò rẹ ilé olórogún ò sí fún ọ o kì í ṣe lè tó wàá rán ọmọ ìyáálé lọ government school tíyàwó wa máa kó sí ọ lórí wípé àwọn ọmọ mi private mo fẹ́ kán lọ mo ti bọ́lọ̀ ń dá májẹ̀mú mo ti bọ́lọ̀ ń ṣe kinní kan irú mi kọ́ ní rán ọmọ lọ government school tiẹ̀ ó ta o tọ́ràn ọmọ ìyáálé lọ government school tí ó wà lórí tìyàwó tọ́mọ ní a for apple lọ ti fẹ́ kán bẹ̀rẹ̀ ìyún private school tiẹ̀ ó ta o sọ nígbà tán bá ru ẹjọ́ rẹ dé ibì kan àfàìmọ̀ kán mọ̀ mú okùn ẹ̀mí rẹ kán mọ̀ so dẹ̀ndẹ̀n báyìí kán yí ipò báyìí kán yí ipò báyìí kán já kán sì fi lé ọ lọ́wọ́ gbìyì ọba lọ́nu ẹlẹ́ran túkùn tó rọrùn ẹjọ́ débi wípé you go explain tire kódà tíyàwó rẹ bá sọ wípé èmi gan ní mọ̀ sanwó ọjẹ́ mọ́ gbà ó yí ọba ẹ̀ ní ìsìn tíyàwó rẹ á sọ pé ẹ má wọrí o èmi ni màá máa sanwó èmi ni màá máa ilé olórogún ò sí fún ọ o ìwọ tó o bá ti mọ rárá ṣe mò ń sọ ní ìsìn o alájì kẹrin iná ẹ pàdé mi ní next episode.